Mo kí ọkùnrin lẹ́ẹ̀dẹ̀ yìí, mo kí obìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kóyunnú, mo kẹ́yìn àṣẹ́ẹ̀dí. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń Jọláwuyè. Ìwé ìtàn tá à ń kà lọ́wọ́ òun ni ìwé ìtàn tuntun àjààbalẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìbòjú. Ìbòjú òun là ń kà lọ́wọ́, a ti parí orí kìíní. Orí kejì òun là ó ti máa tẹ̀síwájú lónìí. Àkọlé wo ló ń bẹ lórí kejì ọ̀hún? Àáyá bẹ́ sílẹ̀. Ṣé mọ̀ pé bá àáyá bá ti bẹ́ sílẹ̀ ó bẹ́ sáré nù. Ẹ rántí wípé Ògìdán ó ti sọ fún Dàda, Jíbádé àti Ọ̀pẹ̀lẹ̀ wípé kí wọ́n máa múra lẹ̀ o, wípé ọjọ́ ajé òun làwọn ó lọ wá ibi tí obìnrin tí wọ́n ló sọnù yìí, wọn arábìnrin Márìndọ̀tí, ibi tó rá mọ́. Bàbá adébíṣẹ́ ṣiṣẹ́ là á ṣe, adébíṣẹ́ mọ̀ sí àgbà ọ̀lẹ́ni. Ẹjá máa tẹ̀síwájú níbi tá a bá a dé, ṣùgbọ́n kí n tó wá máa tẹ̀síwájú, bẹ́ẹ̀ ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín ẹ bá mi subscribe o. Ṣé mọ̀ wípé kùsẹ́ òní mo rí iṣẹ́ yá. Bẹ́ẹ̀ bá ti ń subscribe, èyí yóò máa fa kóríyá fún èmi náà láti máa fún yín ní àfúntán. Ẹ ṣé mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ́ni tó ti subscribe pátápátá. Ẹjá máa tẹ̀síwájú níbi tá a bá a dé o. Ẹ máa bá mi ká lọ. Ọkọ̀ Ògìdán dúró ní iwájú ààfin kan báyìí. Dàda ní ìdí tí ẹ fi ní kí a wá sí ààfin láti wá rí kábíyèsí ò yé mi o. A sáà ti lọ sí àgọ́ ọlọ́pàá tó yẹ kí a lọ, a sì ti sọ fún wọn ìdí tí a fi wá. Ìwọ tó wá ní ti kábíyèsí yìí. Ògìdán ní ó káre Dàda, ẹni tó béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ ìdí rẹ̀ gbọ́. O mọ̀ pé ìdálù níṣèlú, eégún ní gbowó òde Òṣogbo, akọ́dà ní gba tìbàdàn, bí wọ́n ti ń ṣe ní ibì kan ìwọ ibòmíràn ni. Ìlú yìí kéré jọjọ ní tòótọ́. Àṣà wọn ni pé àjòjì tó bá wọ ìlú yìí tí ò fi ti kábíyèsí wọn ṣe yóò fi ara gbẹgba ni. Ìlú kì í sì kéré títí kó má ní olórí. Arọ́bàfín òun sì ni ọba ń pa. Ṣé o ti wá rí i pé ó di dandan kí a rí kábíyèsí kí ọba kó má bàa pa wá? Dàda dákẹ́ lọ díẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ ní òtítọ́ ni ọ̀rọ̀ tí ẹ sọ ọ̀gá. A kì í tú obìnrin láṣọ tán kí a tún máa wò ó níran. Ògìdán sọ̀kalẹ̀ ní iwájú ọkọ̀, àwọn tó kù náà sì sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀. Gbogbo wọn ò ní wọ́n wọ inú ààfin lọ. Bí wọ́n ti wọlé, kábíyèsí ṣe wọ́n ní máa wọlẹ̀ máa rọra. Lẹ́yìn tí wọ́n jókòó tán, Ògìdán fi ojú sọ fún Dàda pé kó ṣe àfihàn àwọn lọ́kọ̀ọ̀kan. Dàda dìde, ó tún dọ̀bálẹ̀ kí kábíyèsí, ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe àfihàn àwọn tó kù àti iṣẹ́ tí kó wa wọn ń ṣe. Ó bẹ̀rẹ̀ láti orí Jíbádé, Ọ̀pẹ̀lẹ̀, bẹ́ẹ̀ ló sì ṣe àfihàn ara rẹ̀. Bí ó ti fẹ́ dárúkọ Ògìdán, òun ni Ògìdán fi kọ̀rọ̀ ojú wò ó. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Dàda dákẹ́. Ṣé bí ewé bá pẹ́ lára ọṣẹ, á di ọṣẹ ni. Bí ìsín pẹ́ lódò, á di kòrò. Bí obìnrin bá pẹ́ nílé ọkọ, á di àjẹ́. Dàda tún kí kábíyèsí, ó sì jókòó padà. Kábíyèsí wojú Ògìdán, ó tún wojú Dàda. Kábíyèsí ní ó ṣe àfihàn ẹnìkan tó kù ni. Ògìdán dìde, ó dọ̀bálẹ̀ kí kábíyèsí, ó ní kí ẹ̀mí ọlá ó gùn kábíyèsí, kí ẹ gbó, kí ẹ tọ́, kí ẹ dàgbà bí àwọn ará òwúrọ̀. Ẹ ó fi ọwọ́ pawú, ẹ ó fi èrìgì jobi, ẹ ó dàgbà bí àwọn àgbà kan tí wọ́n dàgbà títí tí wọ́n fi ọmọ wú sóńdè sọ́rùn. Ọmọ wú jẹ títí ó di òkìnni. Ẹ̀sìn ọba yóò jẹ kó pẹ́ o. Kábíyèsí ní àṣẹ Èdùmàrè. Ògìdán ní ẹkùnrin àjàsá ni mò ń jẹ́. Iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ òun ni mo yàn láàyò. Igbó kan náà ni ọdẹ mi àti àwọn ènìyàn mi wọ̀nyí òun la jọ ń dẹ. Àpò kan náà òun la sì jọ ń pẹran sí. Ata kan náà òun la sì ń lò pẹ̀lú. Wọ́n ní obìnrin kan sọnù nínú ìlú yìí ní nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn. Ìdí nìyí tí a fi wá kábíyèsí. A ní láti ṣe ọ̀rọ̀ obìnrin náà ní àwárí tí obìnrin ń wá nǹkan ọbẹ̀. Kábíyèsí ní kò burú, ẹ káàbọ̀. Wọ́n ó ṣètò ibi tí wọn yóò mú yín wọ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán ní ẹ má ṣe yọnu kábíyèsí, a ti gba yàrá sí ilé ìtura, ẹ ṣeun, àdúpẹ́sà. Kábíyèsí ní kò burú. Nígbà náà Ògìdán jókòó padà. Kábíyèsí ń ju ìrùkẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ sí bó ti ń jókòó. Lẹ́yìn tí Ògìdán jókòó tán, kábíyèsí ní àwọn ọmọ yìí dà. Ọkùnrin kan sáré wọlé, ó dọ̀bálẹ̀ wọ̀ sí iwájú kábíyèsí,
ó ní èmi rèé olúwa mi. Orí ìdọ̀bálẹ̀ ni ọkùnrin tó sáré wọlé náà wà tí kábíyèsí ti ń bá a sọ̀rọ̀ pé ẹ lọ wá nǹkan àlejò wá fún àwọn àlejò mi. Ọkùnrin tó dọ̀bálẹ̀ náà ní kò burú olúwa mi. Ó dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì jáde lọ. Lẹ́yìn tó lọ tán, kábíyèsí tún kí àwọn ògìdán pé wọ́n kú ìjókòó, àwọn náà sì dáhùn dáadáa. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òní ọkùnrin tó jáde lọ náà ló tún wọlé padà pẹ̀lú àwọn méjì mìíràn. Wọ́n gbé ọtí olówó iyebíye méjì kan báyìí wọlé pẹ̀lú ife àti ẹran ìgbẹ́ yíyan kan tí wọ́n ti gbá láta dáadáa. Ẹran náà pọ́n tọ̀ọ̀tọ̀ nínú abọ́ ńlá fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kan báyìí tí wọ́n kó sí. Ẹran náà ń dáni lọ́fun tòló. Wọ́n kó gbogbo àwọn nǹkan wọ̀nyí sí iwájú àwọn ògìdán. Ògìdán dúpẹ́ lọ́wọ́ wọn. Ọkùnrin tó síwájú wọn ó ṣí ìgò ọtí kan, ó gbé èkejì náà láti sí, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ òun ni ògìdán dá lẹ́kùn pé kó má sí ìkejì, pé kó máa gbé ìkejì lọ nítorí wípé ọ̀kan ti tó àwọn. Kábíyèsí ní kí wọ́n mú méjèèjì pé àwọn ló ní, ṣùgbọ́n ògìdán ní ọ̀kan ti tó àwọn. Ọkùnrin náà mú ọtí kejì ó sì jáde lọ ní tirẹ̀. Jíbádé dìde, ó bu ọtí náà sínú ife fún gbogbo wọn. Wọ́n sì mu ọtí náà pẹ̀lú ẹran tó wà ní iwájú wọn. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ògìdán ní kábíyèsí, ìgbádùn ń bẹ nínú ìlú yín yìí o. Kábíyèsí ní kí ló rí tó fi sọ bẹ́ẹ̀? Ògìdán ní ọtí olówó iyebíye òun ní iwájú wa yìí. Ẹran ọ̀yà tí wọ́n gbá láta yẹ́rìyẹ́rì nìyí níwájú wa yìí náà. Odò ọ̀yà abàtàdé pàlàbà. Kò dájú pé wọn ò ní kó wá sílẹ̀ yìí báyìí. Kábíyèsí rẹ́rìn-ín, ó ní ibo ni iná fẹ́ dúró sí lórí wèrè tí ààyè ò gbà. Bí ó bá sáà ti ṣọ́ra tí ò sí àgbèrè, torí tó bá kọjá ààyè rẹ̀, wèrè á sì mú un pa pín. Bó bá tún wù ú, ó lè sọ ọ́ sẹ́nu. Ògìdán rọra wojú kábíyèsí, ó fi kọ̀rọ̀ ẹnu rẹ́rìn-ín. Kábíyèsí ní bí o bá fẹ́ gbé ilẹ̀ yìí, ilẹ̀ ń bẹ bíi bàbá èṣùá. Wọn ò ní kí wọn ó tulẹ̀ fún ọ kí o máa jayé ọlọ́ba. Bí o bá sì nílò àwọn ọmọ tí wọn yóò máa fi ọwọ́ pa ọ́ lẹ́yìn náà, kò burú. Kí ni wọ́n ń kó bélò sí ní Ìlọrin? Wọ́n ti ń ṣe ìbejì ní igbó ọ̀rà. Gbogbo wọn rẹ́rìn-ín. Kábíyèsí ní bí ẹ bá sinmi tán, kí wọn mú yín yí inú àgbàlá yìí ká, kí ẹ fún ojú lóúnjẹ. Wọn ó sì tún wá ẹni tí yóò mú yín yí ilẹ̀ yìí ká. Ògìdán ní kò burú kábíyèsí, ẹ ṣeun o, ẹ kú àlejò wa. Àwọn ògìdán wọ́n ti wọnú ọkọ̀ ní ìta kí Jíbádé tó ní ọ̀gá, ẹ sọ lẹ́ẹ̀kan nígbà tí ẹ ń ṣe àdúrà fún kábíyèsí wípé ẹṣin ọba yóò jẹ oko pẹ́ láàfin. Mo ti máa ń gbọ́ ìpèdè náà tipẹ́, ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ò yé mi nítorí wípé ayé àtijọ́ òní wọ́n máa ń sọ wípé ẹṣin ọba yóò jẹ oko pẹ́, nítorí pé ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọba ìgbà náà òní wọ́n ní ẹṣin tí wọ́n fi ń ṣe ẹsẹ̀ rìn. Ṣùgbọ́n lóde òní, ọba mélòó òun ló ní ẹṣin láàfin mọ́? Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ló kù tí wọ́n fi ń ṣe ẹsẹ̀ rìn. Èmi rò wípé kò yẹ kí wọ́n ṣe irú àdúrà bẹ́ẹ̀ mọ́. Ògìdán rẹ́rìn-ín, ó ní o ṣeun Jíbádé. Ẹṣin tí ẹ rí tí wọ́n ń gùn yẹn màkọ́ ni wọ́n ń wí nínú àdúrà yẹn o. Nǹkan ọmọkùnrin ọba òun ni wọ́n sọ wípé kó má kọ iṣẹ́ sílẹ̀ láàfin kí àwọn olórí kí wọ́n má bàa di aya aláya. Gbogbo wọn mi orí pé ó yé àwọn wàyí. Dàdá so ọwọ́ méjèèjì mọ́ ara wọn, ó sì gbé òṣùbà fún Ògìdán, ó ní àgbà ò ní tán lórílẹ̀ o. Gbogbo wọn fi ọ̀rọ̀ náà rẹ́rìn-ín. Dàdá ní ọ̀gá, àti ọjọ́ tí mo ti mọ̀ yín, ẹ kì í fi ìnagijẹ yín ṣeré rárá bí ẹ bá ń dárúkọ ara yín fún àwọn ènìyàn. Ṣùgbọ́n ó jọ mí lójú lónìí tí ẹ ṣe àfihàn ara yín tí ẹ yọ ìnagijẹ náà kúrò. Ògìdán wojú Dàdá, ó ní orúkọ tó bá wu ọmọ òní jẹ́ lẹ́yìn òdì. Dàdá òwúlẹ̀ fa ọ̀rọ̀ náà lọ títí mọ́. Ó ṣíná ọkọ̀, ó ní ibo là ń lọ báyìí? Ògìdán ní mo ti pe ọkùnrin tí òun àti ọmọbìnrin yẹn tí wọ́n jọ wá bá wa yẹn pé kó lọ dúró dè mí ní iwájú àgọ́ ọlọ́pàá. A ó lọ bá níbẹ̀, yóò sì mú wa lọ sí ilé obìnrin tí wọn ò rí mọ́ yẹn. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ọkọ̀ wọn ti kúrò níbẹ̀. Bí wọ́n ti ń lọ, òní Dàdá tún yọjú wo ààfin náà, ó ní ìwúrí ló máa ń jẹ́ fún mi tí mo bá rí àwọn kábíyèsí tí wọ́n ní owó lọ́wọ́ bíi kábíyèsí yìí, tí wọ́n sì tún wá mọ owó náà lò dáadáa. Yóò wù mí kí n túbọ̀ súnmọ́ kábíyèsí yìí sí i.
Ògìdán fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ó ní tó bá jẹ́ wípé kábíyèsí yìí lọ́wọ́ nínú bí obìnrin tí wọ́n ló sọnù náà ṣe sọnù ńkọ́. Dàdá tẹ bírèkì ọkọ̀ lójijì, ọkọ̀ dúró sí i. Ògìdán ní ṣé kò sí nǹkan dàda. Dàdá wojú Ògìdán fún ìgbà díẹ̀, ó ní kò sí sà, ẹ má bínú. Dàdá tún bẹ̀rẹ̀ sí ní wa ọkọ̀ lọ. Wọ́n ti rìn síwájú díẹ̀ kó tó ní kí ni kábíyèsí fẹ́ fi obìnrin tó sọnù náà ṣe. Ògìdán ní n ò máa sọ wípé kábíyèsí ló gbé obìnrin náà o, ìbéèrè lásán òun ni mò ń bi ọ́. Dàdá dákẹ́ lọ gbárí, ó kọjú mọ́ ọkọ̀ tó ń wà lọ láì sọ ohunkóhun mọ́. Ó wá bẹ̀rẹ̀ sí ní ro oríṣiríṣi èrò. Ọkọ̀ àwọn Ògìdán dúró ní iwájú ilé kan báyìí. Ògìdán, Dàdá, Jíbádé, Ọ̀pẹ̀lẹ̀ àti ọkùnrin kan báyìí wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Tààrà òun ni wọ́n fi orí lé ẹnu ọ̀nà ilé kan báyìí. Bí wọ́n ti wọlé, òun ni àwọn tó wà nínú ilé ni wọ́n ń kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá. Àwọn náà wọ́n sì dáhùn dáadáa. Ọkùnrin tó mú àwọn Ògìdán lọ sí ilé náà, ó ṣe àfihàn àwọn Ògìdán. Àwọn tí wọ́n wà nínú ilé náà wọ́n sì kí wọn dáadáa. Lẹ́yìn tí àwọn Ògìdán jókòó tán, ọkùnrin tó mú wọn wá náà bẹ̀rẹ̀ sí ní ṣe àfihàn àwọn tí wọ́n bá nínú ilé ọ̀hún. Lẹ́yìn tó ṣe àfihàn wọn tán, Ògìdán ní ẹ ṣé mo dúpẹ́ o, mo ní àwọn ìbéèrè díẹ̀ láti béèrè lọ́wọ́ yín. Ọkùnrin náà ní ẹ máa béèrè. Gbogbo wọn náà ń gbọ́. Ògìdán ní ǹjẹ́ arábìnrin Mánìdọ̀tí àti ẹnikẹ́ni ní gbólóhùn aṣọ kankan ṣáájú àkókò tí wọ́n dédé di àwátì. Gbogbo wọn wojú ara wọn. Ọkùnrin tó mú wọn wá náà òun ló kọ́kọ́ sọ̀rọ̀, ó ní n ò lérò pé òun àti ẹnikẹ́ni ní gbólóhùn aṣọ kankan o, àfi àbígbẹ̀yìn rẹ̀ tí wọ́n ló ń bá àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ láìpẹ́ yìí pé bí òun ò bá tètè lówó, òun yóò fi ìyá òun ṣoògùn owó ni. Ògìdán wojú gbogbo wọn kárí, ó ní níbo ni àbígbẹ̀yìn wọn òun wà. Obìnrin kan dáhùn pé kò sí ní ilé báyìí, ó ti jáde lọ. Ògìdán ní ọmọ ọdún mélòó ni. Obìnrin tó sọ̀rọ̀ náà tún ní ó ti lé díẹ̀ lógún ọdún báyìí. Ògìdán kọjú sí ọkùnrin tó mú wọn wá, ó ní ó tó ìgbàwo sí ìgbàwo tó ti sọ̀rọ̀ náà kí ìyá rẹ̀ kó tó di àwátì. Ọkùnrin náà ní ó tó bí oṣù kan gẹ́gẹ́ bí wọ́n ti wí. Ògìdán wojú Dàdá, ó ní oṣù kan náà tó láti pète gbogbo rẹ̀. Wọ́n ní ọlọ́pàá ní ọkọ arábìnrin Mánìdọ̀tí àbí bẹ́ẹ̀ kọ́. Gbogbo wọn ní bẹ́ẹ̀ ni. Ibo ni wọ́n wá wà ní tiwọn. Ọmọbìnrin kan ní wọ́n ti ṣaláìsí. Ògìdán ní ó ti tó ìgbàwo tí wọ́n ti jáde láyé. Ó ti lé ní ọdún 10 báyìí. Ògìdán ní Ọlọ́run yóò ṣe àforíjì fún wọn. Gbogbo wọn tún ní àmín. Ògìdán ní ọmọ mélòó òun ni arábìnrin Mánìdọ̀tí bí. Obìnrin tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ọmọ 4 ló bí. Ọkùnrin mélòó òun ló wà nínú wọn. Ọkùnrin 3, obìnrin kan. Àkọ́bí wọn nìkan òun ni obìnrin. Ibo ni àwọn 3 tó kù wá wà báyìí. 2 nínú wọn wà ní ilé ìwé gíga ní Ìlọrin. Àkọ́bí tó jẹ́ obìnrin ó wà ní ìlú Jos ní ibi tó ti ń ṣiṣẹ́. Ògìdán ní ṣé wọn ò gbọ́ wípé ìyá àwọn sọnù ni àbí kí ló dé tí wọn ò sí níbí. Obìnrin náà ní àwọn 3 náà òun ni wọ́n wálé ní ọjọ́ kejì tí a ò rí ìyá wọn mọ́. Wọ́n sì gbìyànjú títí ṣùgbọ́n wọ́n ní láti tètè padà nítorí pé àwọn 2 nínú wọn tó wà ní ilé ìwé gíga wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ìdánwò. Ẹ̀gbọ́n wọn tó sì wà ní Jọ́ọ̀sì náà ó ní láti tètè padà sí ẹnu iṣẹ́. Ògìdán dákẹ́ lọ díẹ̀, ó ní àìrìn jìnnà òun la ìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀ èèyàn bá pẹ́ lórí mi yóò rí ṣinṣin tó yarọ. Kí ni orúkọ àbígbẹ̀yìn wọn tí ẹ ní ẹ̀fúnrasí ọ̀hún? Ọkùnrin tó mú wọn wá náà ní Òjó ni sà, Òjó ló ń jẹ́. Ògìdán ní yàtọ̀ sí Òjó, ta ni ẹlòmíràn tí ẹ tún fura sí? Gbogbo wọn tó dákẹ́ lọ gbárí. Ọkùnrin mìíràn nínú wọn ní àfi ìyá Kẹ́mi. Ògìdán ní ta ni ìyá Kẹ́mi? Ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹni tí à ń wá yìí náà ni. Kí ló dé tí ẹ fi fura sí? Àwọn méjèèjì ní gbólóhùn aṣọ kan láìpẹ́ yìí. Ìjà náà sì le díẹ̀. Wọ́n parí rẹ̀ títí ṣùgbọ́n egbò ọ̀rọ̀ náà jiná díẹ̀ ni, kò jiná dénú. Kódà ibi tí ọ̀rọ̀ náà le dé, wọn ò jọ lọ sí oko mọ́ láti ìgbà náà. Ọlọ́mú ń dá ọmú ìyá rẹ̀ gbé ni. Ògìdán ní ṣé àwọn méjèèjì tí wọ́n jọ ń lọ sí oko tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Bẹ́ẹ̀ ni, aláàlá ni wọ́n. Oko àwọn méjèèjì ó fi ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ ni. Ògìdán kọjú sí ọkùnrin tó mú wọn wá, ó ní
ṣé bí olùkọ́ àgbà ni arábìnrin Mánìdọ̀tí ní ilé ìwé girama ní Ìlọrin, báwo ò ní wọ́n ṣe tún wá di èrò oko? Ọkùnrin náà ní ẹ ò purọ́ sà, olùkọ́ àgbà ni wọ́n ní tòótọ́, ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti fẹ̀yìntì ò ní wọ́n ti padà sílẹ̀ yìí tí wọ́n sì ń fi ojú tó oko, tí wọ́n ti ń fi owó dá láti ọjọ́ yìí wá. Ògìdán ní ṣé ẹ̀yin náà mọ̀ sí ọ̀rọ̀ ìjà tó wà láàrin ìyá Kẹ́mi àti arábìnrin Mánìdọ̀tí? Bẹ́ẹ̀ ni sà, a parí ìjà náà títí kò parí tán, títí tí Mánìdọ̀tí tó fi di àwátì. Ẹ sì rò wípé ìyá Kẹ́mi lè ṣe ohunkóhun fún arábìnrin Mánìdọ̀tí? Ọkùnrin náà ní ìwákúwà là ń wá ohun tó sọnù, kò sí ohun tí ò lè ṣẹlẹ̀, torí ìyá Kẹ́mi lérí tó pọ̀ nígbà tí àwọn méjèèjì tí wọ́n jà. Ògìdán ní kí ló wá fa ìjà wọn? Ọkùnrin náà ní Ọlọ́run nìkan ló yé o, àwa ò mọ̀, wọn ò bá ẹnìkan sọ. Ògìdán ní ibo ni arábìnrin Mánìdọ̀tí dágbére pé àwọn ń lọ lọ́jọ́ tí wọ́n di àwátì gan? Obìnrin tó jókòó síwájú Ògìdán ní oko ló dágbére pé òun lọ lọ́jọ́ náà, àlọ ni a rí, a ò rí àbọ̀ rẹ̀. Ògìdán ní kí ló dé tí ẹ ò pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, àbí wọn ò mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ lọ́jọ́ náà ni? Ó kúkú mú un lọ́wọ́, a pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ títí ó kọ́kọ́ ń dún fún bíi wákàtí kan tí a ò ti gbúròó rẹ̀ mọ́, ṣùgbọ́n ìgbà tó yá òun kò dún mọ́, ó ní wọ́n ti pa á. Ògìdán ní ṣé ẹ wá wọn lọ sí oko náà wò? Bẹ́ẹ̀ ni, kódà àwa akọjá oko gbogbo inú igbó agbègbè òun láti wá, a ò rí. Kódà àwọn ọlọ́dẹ ń bẹ nínú igbó bí mo ti ń sọ̀rọ̀ yìí tí wọ́n ń wá kiri, àwa gan àti wá títí a ò rí. Àwọn ọlọ́pàá náà ti gbìyànjú, pàbó òní gbogbo rẹ̀ já sí. Ọkùnrin tó mú wọn wá náà ní kódà gan a ti fi ẹsẹ̀ létò ọ̀rọ̀ náà, adélé aláwo, adé ti aláàfáà, kódà a ò gbàgbé láti dé ọ̀dọ̀ àwọn wòlíì. Ohun tí gbogbo wọn ń sọ ni pé Mánìdọ̀tí sì wà ní ibi tí wọ́n gbé e pamọ́ sí, wọ́n ní wọn ò tí ì lò ó, wọ́n ní bí a bá tètè múra sí i a ó rí i. Gbogbo ohun tí wọ́n ní kí a ṣe pátá òun náà la sì ti ṣe. Ògìdán dákẹ́ lọ díẹ̀, ó wojú àwọn dàda, ó tún wojú àwọn tó gbà wọ́n lálejò káàkiri. Ó ní ǹjẹ́ ẹ rí àpẹẹrẹ pé arábìnrin Mánìdọ̀tí dé oko ní àsìkò tí ẹ̀ ń wá wọn? Obìnrin kan ní bẹ́ẹ̀ ni sà, àgbọ̀n tó gbé lọ sóko lọ́jọ́ náà àti àdá ó wà nínú oko, bẹ́ẹ̀ ni àríbàtà rẹ̀ náà níbi tó bọ́ ọ sí. Ògìdán ní kò burú, ẹ ṣeun fún àkókò yín, ìgbàkígbà tí a bá tún ní ohunkóhun láti béèrè lọ́wọ́ yín a ó máa kàn sí yín. Gbogbo wọn ní kò burú. Ògìdán kọjú sí ọkùnrin tó mú wọn wá náà, ó ní ṣé ẹ̀yin mọ ilé ìyá Kẹ́mi náà sà? Bẹ́ẹ̀ ni o, mo mọ ibẹ̀ dáadáa, ilé wọn ò jìnnà síbi tí a wà yìí náà. Kò burú, a ó jọ dé ibẹ̀ báyìí. Ọkùnrin náà ní ó ti yá sà. Bí wọ́n ti dìde láti máa jáde lọ, onílẹ̀kùn yàrá ìgbàlejò tí wọ́n wà ló ṣí pìrí, tí Òjó sì wọlé pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kan báyìí. Bí wọ́n ti wọlé, òun ni obìnrin tó wà ní iwájú Ògìdán ní Òjó ọ̀nà rèé. Ògìdán jókòó padà, ó ní ẹ jọ̀wọ́ ẹ fún mi láàyè, mo fẹ́ fi ọ̀rọ̀ wá Òjó àti ọ̀rẹ́ rẹ̀ yìí lẹ́nu wò. Gbogbo wọn dìde lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì jáde lọ. Ó wá kù Ògìdán, dàda, Jíbádé, Ọ̀pẹ̀lẹ̀, Òjó àti ọ̀rẹ́ rẹ̀ nìkan nínú ilé. Ògìdán ní kí àwọn méjèèjì jókòó. Lẹ́yìn tí wọ́n jókòó tán, ó ṣe àfihàn ara rẹ̀ pẹ̀lú àwọn tó kù rẹ̀. Lẹ́yìn náà ló kọjú sí ọ̀rẹ́ Òjó, ó ní kí ni orúkọ tiẹ̀ ti ń jẹ́? Ọlásùnkànmí ni mò ń jẹ́ sà. Báwo ni o ṣe jẹ́ sí Òjó? Ọ̀rẹ́ ni wá sà o. Ó tó ìgbà wo tí ẹ ti ń bá ọ̀rẹ́ yín bọ̀? Àti ìgbà tí a ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni sà. Ó túmọ̀ sí wípé o mọ Òjó dáadáa. Ọlásùnkànmí wojú Òjó kó tó ní bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní ṣé o gbàgbọ́ wípé oògùn owó ń bẹ? Wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ni sà o. Ògìdán ní pé nǹkan ń bẹ tí wọ́n ń pè ní oògùn owó, bẹ́ẹ̀ ni sà. Ṣé ìyẹn ló jẹ́ kí o mú Òjó lọ sí ibi tí yóò ti ṣe oògùn owó? Ọlásùnkànmí dá itọ́ mi lódì, ojú rẹ̀ ti yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ bíi pé ó fẹ́ sun ẹkún. Ó ní rárá sà o, n ò mọ nǹkan kan nípa oògùn owó o. Ohùn Ọlásùnkànmí ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n, òógùn akọ ti bo Òjó náà. Ògìdán kọjú sí Òjó, ó ní wọ́n fi ẹ̀sùn kàn ọ́ pé ó lérí pé ó máa fi ìyá tó bí ọ ṣoògùn owó ni. Òjó ní n ò sọ bẹ́ẹ̀ sà o.
Ògìdán tó kọjú sí Ọlásùnkànmí ó ní Ọlásùnkànmí. Ọlásùnkànmí ní sá. Bí mo bá ṣàkíyèsí irọ́ nínú ìdáhùn rẹ sí ọ̀rọ̀ tí mo fẹ́ bi ọ́ yìí, n ó pa ọ́ lórúkọ dà, n ó sọ ọ́ di Ìyásùnkànmí. Ọlásùnkànmí bẹ̀rẹ̀ sí ní làágùn sí Ògìdán ní ṣé Òjó sọ wípé òun yóò fi ìyá òun ṣoògùn owó àbí kò wí bẹ́ẹ̀, torí wọ́n sọ wípé ó wà níbẹ̀ lọ́jọ́ tó sọ̀rọ̀ ọ̀hún. Ọlásùnkànmí wojú Òjó, ó tún dá itọ́ mì, ó ní ó sọ bẹ́ẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n ó jọ pé ó kàn fi ọ̀rọ̀ náà sí àwàdà ni. Ògìdán ní o ṣeun Ọlásùnkànmí, o ti dáhùn ìbéèrè tí mo bi ọ́, o ò nílò láti fi iyọ̀ já a. Òbéré o ní àfòkúná ṣe tó bá ara rẹ̀ nínú iná. Ògìdán kọjú sí Òjó, ó ní ilé irọ́ ti wó báyìí, ọ̀rẹ́ rẹ̀ ní o sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ Òjó lẹ́nu, ó ní mo kàn fi ọ̀rọ̀ náà mo kàn fi ṣeré lọ́jọ́ náà ni. Ògìdán ní ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ a máa wà nínú eré. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Òjó bẹ̀rẹ̀ sí ní dún. Òjó wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ó tún wojú Ògìdán, kò lè dá ìpè náà gbé, bẹ́ẹ̀ olótúbọ̀ ń làágùn sí i. Ògìdán tẹjú mọ́ ọn, ó dìde, ó ní o ṣeun Ọlásùnkànmí, àwa ń lọ ná, a ó tún máa kàn sí yín. Àwọn dàda náà dìde, wọ́n sì tẹ̀lé Ògìdán jáde lọ. Ní iwájú ilé ìyá Kẹ́mi, àwọn Ògìdán sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ wọn. Lẹ́yìn tí gbogbo wọn sọ̀kalẹ̀ tán, ọ̀gbẹ́ni Fálànà ń lọ ní iwájú, àwọn tó kù sì ń tẹ̀lé e. Bí wọ́n ti dé iwájú ilé kan báyìí, ọ̀gbẹ́ni Fálànà ní ilé wọn nìyí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn iwájú ilé náà. Ọmọbìnrin kan sì jáde sí wọn, ó kí wọn dáadáa. Lẹ́yìn náà ó ní ọ̀gbẹ́ni Fálànà ní ìyá yín ńkọ́? Ṣèyí ní wọ́n ti jáde o. Ibo ni wọ́n lọ? Wọ́n ní àwọn ń lọ sí ọjà. Ọmọbìnrin náà tajú kán, ó ní àwọn náà ló ń bọ̀ yìí. Ṣèyí sáré lọ pàdé ìyá rẹ̀, ó sì gbẹrù lórí rẹ̀. Bí wọ́n ti dé iwájú ilé náà padà, tí ìyá Kẹ́mi rí Fálànà, ó ní bàbá Túnjí, ẹ̀yin ni wọ́n lẹ̀ ń béèrè mi. Àwa ní o, ẹ kú ọjọ́ mẹ́ta. Obìnrin náà ní ẹ ṣeun. Ògìdán àti àwọn tó kù rẹ̀ náà wọ́n kí ìyá Kẹ́mi, ó sì dáhùn dáadáa. Lẹ́yìn náà ló ní kí wọ́n máa wọlé bọ̀, gbogbo wọn sì tẹ̀lé wọlé lọ. Lẹ́yìn tí wọ́n jókòó tán, ìyá Kẹ́mi ní ṣé kò sí tí a rí yín o. Fálànà ní àwọn tí wọ́n ní àwọn fẹ́ rí ọ nìyí. Ògìdán tó kí ìyá Kẹ́mi, ó sì ṣe àfihàn àwọn dàda. Lẹ́yìn náà ló ní wọ́n ní ọ̀rẹ́ ní ẹ̀yin àti arábìnrin Mánìdọ̀tí. Ẹsẹ̀kẹsẹ̀ òun ojú ìyá Kẹ́mi korò wá, ó rún ojú pọ̀ bí ẹni tí wọ́n so pa. Ó ní ìgbà kan nìyẹn o, ọ̀rẹ́ kí lajá ń bẹ́kùn ṣe. Ìyá Kẹ́mi gbéjú gbére. Ògìdán ní mo mọ̀ pé ìjà ló dé tó rìn dòwe, ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ni ẹ̀yin àti ìyá Kẹ́mi. Arábìnrin náà ní n ò sọ wípé ọ̀tá ni wá, ohun tí mò ń wí ni pé ìgbà kan òun ni a jẹ́ ọ̀rẹ́, a kì í ṣe ọ̀rẹ́ má báyìí. Ògìdán ní kò burú, wọ́n ní ojoojúmọ́ òun ni ẹ máa ń lọ sí oko. Obìnrin náà ní kò sí òótọ́ nínú ọ̀rọ̀ náà rárá, èmi kì í lọ sí oko ní ọjọ́ àìkú. Ògìdán ní ṣùgbọ́n òní ni ọjọ́ ìṣẹ́gun, kí ló dé tí ẹ ò lọ sí oko? N kì í lọ sí oko ní ọjọ́ ọjà náà. Ògìdán ní wọ́n ní tí ẹ bá lọ sí oko ní àárọ̀, ọjọ́ tó bá yá yín jù òun ni ẹ máa ń padà dé ní aago 4 ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ ni, oko náà jìnnà díẹ̀, ìdí nìyí tí mo fi máa ń dé ní ìrọ̀lẹ́ sí ọwọ́ alẹ́. Ògìdán ní wọ́n ní ẹ̀yin àti arábìnrin Mánìdọ̀tí ẹ jọ pààlà nínú oko ni. Ìyá Kẹ́mi tó ń rújú pọ́tọ́ kó tó ní bẹ́ẹ̀ ni. Ògìdán ní ó túmọ̀ sí wípé ẹ rí arábìnrin náà lóko lọ́jọ́ tí wọ́n rí i gbẹ̀yìn. Ìyá Kẹ́mi wojú Ògìdán, ó dákẹ́ lọ díẹ̀ kó tó ní mo rí i. Ògìdán ní kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì lọ́jọ́ náà? Ìyá Kẹ́mi ní kí ló fẹ́ ṣẹlẹ̀ láàrin wa? Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ o. Ògìdán ní mo fẹ́ kí ẹ rò dáadáa o. Ìyá Kẹ́mi tó dákẹ́ lọ díẹ̀, ó ní kò sí nǹkan kan sẹ́ẹ̀. Ògìdán ní kí ló dé tí ẹ fi wá tètè wálé ní ọjọ́ náà? Torí wọ́n ní aago 10 òwúrọ̀ kọjá ìṣẹ́jú díẹ̀ òun lẹ dé láti oko ní ọjọ́ náà. Ara ti ìyá Kẹ́mi tì kọ̀, ó jọ pé Ògìdán rí i tán. Ìyá Kẹ́mi ní mo gba ìpè pàjáwìrì kan, òun ló jẹ́ kí n tètè wálé lọ́jọ́ náà. Ògìdán ní irọ́ lẹ pa ìyá Kẹ́mi. Ẹni tí ẹ rojọ́ fún lọ́jọ́ náà ó ti bá mi sọ̀rọ̀. Wọ́n ní ẹ̀yin àti arábìnrin Mánìdọ̀tí ẹ jà nínú oko lọ́jọ́ náà ni.
ìyá Kẹ́mi fi ọwọ́ hún ẹ̀yìn ọrùn, ó mọ̀ pé ilé irọ́ ti wó. Ó bẹ̀rẹ̀ sí ní kálòlò pé ajá lóko ní tòótọ́, ṣùgbọ́n òun ló tọ́ mi. Ògìdán ní ìdí nìyẹn tí ẹ fi gbé e pamọ́. Rárá o, n ò mọ bí ó ṣe di àwátì o. Ògìdán ní kí ni nǹkan tó fa ìjà yín lọ́jọ́ náà? Obìnrin náà ní ó kó àwọn ìdọ̀tí kaṣú tó ṣe sórí ilẹ̀ mi ni, mo sì lọ bá a pé kó wá kó kúrò, bí ó ṣe sọ di ìjà nìyẹn. Ògìdán ní wọ́n ní oníwà tútù ní arábìnrin Mánìdọ̀tí, n ò lérò wípé wọ́n lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ di ìjà. Obìnrin náà ní òun ló gbé ìjà kò mí lójú o, èmi náà sì gbé gbóná fún un. Ògìdán ní ṣé ẹ mọ ìyá Àtúnjí? Ìyá Kẹ́mi tó fi ọwọ́ ra ẹ̀yìn ọrùn, bẹ́ẹ̀ ni ara tì í tìkọ̀, ó ní mo mọ̀ ọ́n. Ògìdán ní ṣé ẹ rántí pé ẹ fi ẹjọ́ sùn nígbà tí ẹ gba oko rẹ̀ kọjá lọ́jọ́ náà tí ẹ ń bínú bọ̀ nílé? Ìyá Kẹ́mi ò sọ̀rọ̀ mọ́, ó kàn ń fi ọwọ́ ra ẹ̀yìn ọrùn ni. Ògìdán dìde fù ú, ó ní ẹ ṣeun fún àsìkò tí ẹ fún wa láti bá yín sọ̀rọ̀, a ó tún máa kàn sí yín láìpẹ́. Àwọn tó kù náà dìde, gbogbo wọn sì jáde lọ. Bí wọ́n ti dé ìta tí wọ́n fẹ́ wọnú ọkọ̀, ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀gbẹ́ni Fálànà bẹ̀rẹ̀ sí ní dún. Ó gbé ìpè náà, ó sì bá ẹni tó pè sọ̀rọ̀ fún bíi 20 ìṣẹ́jú àáyá. Lẹ́yìn tó já ìpè náà, òun ló sọ fún Ògìdán pé òun ò lè bá wọn rìn mọ́, pé òun láti sáré dé ọ̀dọ̀ ọ̀rẹ́ òun kan báyìí. Àwọn Ògìdán dúpẹ́ lọ́wọ́ rẹ̀, wọ́n sì dágbére fún ara wọn. Lẹ́yìn tí ọ̀gbẹ́ni Fálànà lọ tán, òun ní àwọn Ògìdán náà wọ́n wọ inú ọkọ̀. Ọkọ̀ síná, wọ́n ti rìn síwájú díẹ̀ kí Dàdá tó ní ọ̀rọ̀ ẹjọ́ yìí kò fẹ́ yé mi mọ́ ọ̀gá. Ògìdán ní kí ló ń rú ọ lójú níbẹ̀? Dàdá ní à ń fi ọ̀rọ̀ wá Òjó lẹ́nu wò lọ́wọ́, ẹ ò tí ì bí léèrè ọ̀rọ̀ tán tí ẹ fi dákẹ́ tí ẹ sì ní kí a máa lọ. A tún dé ọ̀dọ̀ ìyá Kẹ́mi náà, àsìkò tó yẹ kí a gbọ́ òkodoro ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ gan-an, òun lẹ tún dákẹ́ tí a tún kúrò níbẹ̀. Ìgbà wo òun la fẹ́ rí ojútùú ọ̀rọ̀ yìí? Ògìdán fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ó ní o ṣeun Dàdá, o kú àkíyèsí, o mọ̀ pé ológìnní tó sùn lọ rí ọgbọ́n inú rẹ̀ pé gbèje. Tàkútí amúnimábọ̀ òun ni mo dẹ fún àwọn méjèèjì bó o bá mọ̀. Ìgbà tí a ó bá tún fi padà wá, tá ó wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, wọn ó ti gbàgbé gbogbo ohun tí wọ́n sọ lónìí. Bí wọn ó ti yọ ara wọn nínú ọ̀fìn tí wọ́n fẹ́ jìn sí, òun nìkan òun ni wọn yóò máa rò lọ́kàn. Ibẹ̀ ni wọn ó ti kó sínú tàkúté tí mo dẹ, tó bá jẹ́ wípé wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Dàdá mẹ́kànlẹ̀, ó ní kékeré nǹkan ni bàbá fi ju ọmọ lọ. Ohun kan tó fi èmi lọ́kàn balẹ̀ báyìí ni pé wọ́n ní arábìnrin Mánìdọ̀tí sì wà láyé, pé wọn ò tíì pa á. Ọ̀pẹ̀lẹ̀ ní ìwọ náà sì gba ọ̀rọ̀ náà gbọ́ Dàdá. Dàdá ní ṣé bí Ifá ni wọ́n ní ó sọ bẹ́ẹ̀, wọ́n sì ní àwọn wòlíì àti àwọn aláàfáà náà rí. Kí ló tún wá kù tí à ń wí? Ọ̀rọ̀ tó sojú ìlú kò farasin. Ògìdán ní ṣé ìwọ rò wípé kò rí bẹ́ẹ̀ ni Ọ̀pẹ̀lẹ̀? Ọ̀pẹ̀lẹ̀ ní bí a ò bá ní fi ẹ̀kọ́ tan iná fún ara wa ọ̀gá, a ó rí arábìnrin Mánìdọ̀tí padà ní tòótọ́, ṣùgbọ́n eléérú yóò ti sungi, òkú òun lẹ́lẹ́jà ń tà á. Dàdá tẹ bírèkì ọkọ̀, ó sì yà sí ẹ̀gbẹ́ ọ̀nà, lẹ́yìn náà ló páàkì ọkọ̀. Ògìdán wo Ọ̀pẹ̀lẹ̀ lẹ́yìn ọkọ̀ tó wà, ó dákẹ́ lọ díẹ̀, ó ní Ọ̀pẹ̀lẹ̀, ìríjú àti ikọ̀ Olódùmarè. Ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó má rí nǹkan, yálà ibi ni tàbí ire. Ṣùgbọ́n ṣé kí a wá kó ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ Olódùmarè gbogbo tó sọ wípé arábìnrin Mánìdọ̀tí sì wà láyé, ṣé ká kó o dànù ni? Ọ̀pẹ̀lẹ̀ ní kínkín la dáhùn ṣe tó mewé ire, díẹ̀ làlùfáà tí Olódùmarè yàn. Ká pẹ́ lórí awọ kò túmọ̀ sí wípé à ń ṣe ti Olúwa. Àwọn tí wọ́n lọ bá gbogbo wọ̀nyẹn, wọn kì í ṣe ìránṣẹ́ Olódùmarè, ìránṣẹ́ ara wọn ni wọ́n. Ohun tí wọn ò rí òun ni wọ́n ń sọ, ohun tí wọn ò jẹ́ òun ni wọ́n ń fi ara wọn pè, ohun tí wọn yóò jẹ òun ni wọ́n ń wá ká. Ògìdán ní igi ò ní wó nígbó kó má wó sí ibì kan, ẹ jẹ́ kí a wo ibi tí ọ̀rọ̀ náà yóò wó sí. Dàdá jẹ́ kí a lọ. Bí ó bá di ọ̀la, a ó lọ sí oko arábìnrin Mánìdọ̀tí, bóyá a tún lè rí ohun tí yóò ràn wá lọ́wọ́. Àáyá ti bẹ́ sílẹ̀ báyìí, ààrẹ ti yá. Bí ọkọ̀ àwọn Ògìdán ti gbéra padà, òun ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ògìdán bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán gbé ìpè náà, ó ní ẹ̀ló Táyọ̀. Táyọ̀ ní ọ̀gá, wọ́n ti rí arábìnrin Mánìdọ̀tí sà.
Táyọ̀ ló pè yìí, ó ní wọ́n ti rí arábìnrin márìndọ̀tí. Bẹ́ẹ̀ ṣé ẹ gbàgbé wípé Ọ̀pẹ̀lẹ̀ ó ti sọ fún wọn wípé òkú márìndọ̀tí làwọn ò rí. Ṣé ká wá sọ wípé Ọ̀pẹ̀lẹ̀ ń parọ́ ni? Arábìnrin márìndọ̀tí òní wọ́n ní wọ́n ti rí yìí. Kí ló wá ń ṣẹlẹ̀ gan-an? Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí. Gúdúgbẹ ó jà, ẹ tí ì rí nǹkan kan. Ìwé aládùn gbáà, ó ní ìwé aládùn tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìbòjú. Ìwé tẹ́ ẹ gbádùn dáadáa ni, Ọlọ́run gbọ́. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń Jọláwuyì. Títí dìgbà míì tá a máa pàdé, tá a máa tẹ̀síwájú. Èmi a máa sọ pé orí ń fa àwọn ẹ̀dọ̀ ẹ̀ ń dògbò tútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkó dídì mọ̀lẹ́kù rọ̀jú. Ayọ̀ àtàlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lónìí ni wọ́n tún padà máa bá yín láìpẹ́. Ó tún dìgbà kan náà o.